èyí ni gbogbo àwọn nǹkan tó yẹ kó o mọ̀ nípa ikú bàbá Yèyé Aláàfin Lamidi Adeyemi òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Kí ni ìwọ mọ̀ nípa Aláàfin Ọ̀yọ́, ìyẹn Aláàfin àná tó papòdà tó sílẹ̀ bora bí aṣọ? Ṣèbó o mọ̀ pé lọ́jọ́ tí ikú mú ikú bàbá Yèyé ọba Lamidi Adeyemi Keta, òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà lọ. Gbogbo èèyàn ìlú Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà ló gbà pé nǹkan ṣẹlẹ̀. Oríṣi àlàfo tí kò láfiwé ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé ó máa ṣí sílẹ̀ lẹ́ka ìṣèlú látàrí ikú Aláàfin Adéyẹmí. Nígbà tí ìròyìn ikú Aláàfin Ọ̀yọ́ ọba Lamidi Adeyemi Keta ẹni ọdún 83 gbòde kan ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni kò gbàgbọ́ nítorí pé ọmọ kú ni tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn ni tárùn ò gbọ́dọ̀ ṣe. Lẹ́yìn wákàtí mélòó kan tí ìròyìn ikú rẹ̀ ti di àhesọ ọ̀rọ̀ láàrin ìgboro, agbẹnusọ Aláàfin àná lẹ́ka ètò ìròyìn àti ìfisóde ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ikú ti mú ikú bàbá Yèyé òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà lọ. Ọba Lamidi Adeyemi jẹ́ ọ̀kan lára àwọn ọba ilẹ̀ Yorùbá tí ó pẹ́ lórí àpèrè jùlọ. Ọba Lamidi Adeyemi wà lórí ìtẹ́ fún bíi ọdún 52 52 years. Ọba Adeyemi Keta dágbére fáyé nílé ìwòsàn olùkọ́ni Afẹ́ Babalọ́lá Yunifásítì tó wà nílùú Adó Èkìtì nípínlẹ̀ Èkìtì, tí wọ́n sì sin bí ìlànà ẹ̀sìn Islam. Lónìí, ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV. Ṣáájú mo sọ fún yín pé kí làwọn nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Aláàfin àná, kí làwọn nǹkan tó ṣókùnkùn sí yín nípa bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn lókè èèpẹ̀. Ǹjẹ́ yín tiẹ̀ mọ̀ pé ó jẹ́ ṣáńsẹ́lọ̀ fásitì, ìyẹn gíwá àgbà àwọn fásitì ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣi méjì? Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé bàbá tó bí Aláàfin Lamidi Adeyemi ní í ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí Bọ̀dé Thomas tí wọ́n ló gbó títí tó fi kú nípínlẹ̀ Èkó? Ṣẹ́yìn tiẹ̀ mọ̀ pé nígbà ayé Aláàfin Lamidi Adeyemi oríṣiríṣi àwọn nǹkan mèremère òun ni ó ṣokùnfà ẹ̀ wá sí ìlú Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀? Ẹ mọ̀ àbí? Abẹ́yìn ò mọ̀ ni? Ẹ̀mí ti bora. Ẹ wá bá mi rìnrìn àjò yìí, ẹ wá gbọ́ gbogbo àlàyé nípa ìtàn ìgbésí ayé ikú bàbá Yèyé ọmọ ọkú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà láyélúwà Aláàfin Lamidi Adeyemi. Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń fọkàn bá mi lọ o. Ẹ ká lọ, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí, ẹ subscribe sí channel wa Yorùbá Gidi TV, ẹ comment, bákan náà ní kẹ́ ẹ share fídíò yìí. Ṣé lọ ti yá yín? Torí lọ ti yá èmi o, oníbodè àpòmù. Wọ́n bí Aláàfin Lamidi Adeyemi ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 1938 sí inú ìdílé ọba Alówólódù. Bàbá rẹ̀ ní Rájí Adéníran Adéyẹmí. Bákan náà ni ó jẹ́ ọmọ bíbí ilé Ọ̀rànmíyàn. Bí àwọn kan ti sọ, wọ́n ní orúkọ bàbá rẹ̀ á tún máa jẹ́ Alhaji Karim Adéníran Adéyẹmí, ẹni tí wọ́n bí ní ọdún 1871 tí ó sì sílẹ̀ bora bí aṣọ lọ́dún 1960 nígbà tí ìyá rẹ̀ ń jẹ́ Ìbírónkẹ́ tí ó tàn mọ́ epo gíngín. Àmọ́ o, ìwádìí wa fi yé wa pé ìyá Aláàfin Lamidi Adeyemi kú nígbà tí ó wà ní ọ̀dọ́. Ìtàn tó jẹ́ kó yé wa pé bàbá rẹ̀ ti ní ìyàwó tó lé ní 200. Bàbá rẹ̀ ìyẹn Rájí Adéníran Adéyẹmí tàbí Alhaji Karim Adéníran Adéyẹmí, nítorí orúkọ méjèèjì yìí ní ìwádìí wa fi ìdí ẹ̀ múlẹ̀. Òun ni wọ́n ló di Aláàfin ní ọdún 1945. Àmọ́ ó kò pẹ́ lórí oyè kí wọ́n tó yọ ọ́ kúrò nípò ní ọdún 1954. Ọdún 10 lẹ́yìn ayẹyẹ ìgbadé, wọ́n yọ ọ́ nípò nítorí pé ó ṣe ìbánikẹ́dùn pẹ̀lú National Council of Nigerian Citizens NCNC. Bàbá tó bí bàbá Aláàfin Lamidi Adeyemi Keta, ìyẹn ọba Àtìbà àtọba tẹ́lẹ̀, òun ni ẹni tó léwájú ìdásílẹ̀ Ọ̀yọ́ ilé tuntun.
nígbà tí àwọn baba ńlá rẹ̀ ìyẹn Aláàfin Abíọ́dún Adégòólú jẹ́ ìrandíran Ọ̀rànmíyàn tààrà. Bàbá tó bí bàbá Aláàfin Lamidi Adeyemi gẹ́gẹ́ bí àwọn òpìtàn ṣe sọ, òun ni Aláàfin Adéyẹmí Alówólódù, àkọ́kọ́ aláyélúwà tí ó ti wà lórí ìtẹ́ lákòókò ogun Kírìdì tó gbajúmọ̀. Aláàfin Adéyẹmí àkọ́kọ́, òun ni ó jẹ́ ọba tí ó lo dáúlà kẹ́yìn láì jábọ̀ fún ẹnikẹ́ni tàbí kí ẹnikẹ́ni yẹ̀ lọ́wọ́ wò nílùú Ọ̀yọ́ ṣáájú kí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tó dé ibi tá à ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Bàbá Lamidi Adeyemi ìyẹn Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí Adéníran kejì ni wọ́n yọ nípò bí mo ṣe sọ ṣáájú. Wọ́n rọ̀ ọ́ lóyè, wọ́n lé e kúrò ní ìlú lọ́dún 1954. Ọba Adéníran Adéyẹmí kejì tún ní àríyànjiyàn pẹ̀lú Bọ̀dé Thomas, ẹni tó jẹ́ igbákejì adarí ẹgbẹ́ òṣèlú Action Group. Gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ tó ń jà ròyìnròyìn nígbà náà, wọ́n ní Bọ̀dé Thomas pariwo mọ́ Aláàfin Adéyẹmí kejì pé kó dúró láti kí òun gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ NCNC lásìkò tí wọ́n ń ṣe ìpàdé òṣèlú ní ilé ẹgbẹ́ kan. Inú bí ọba Adéyẹmí Adéníran kejì, ó wòye pé ìtàbùkù àbí àrífín ńláńlá wo ló ń gun òun yìí. Ó dìde dúró, ó wojú Bọ̀dé Thomas, ó wá sọ fún un pé kí ó lọ sílé kí ó lọ máa gbó bí ajá. Kò pẹ́ kò jìnnà o, Bọ̀dé Thomas dìde lẹ́yìn ìpàdé kí ó máa lọ sílé. Ó bẹ̀rẹ̀ sí ní wúkọ́ ẹ̀jẹ̀, kò rúlà, ó dágbére fáyé pé ó dìgbà. Àjẹ́ké lánàá, ọmọ kú lónìí. Òun ni Abat Macaulay àti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fi ọ̀rọ̀ náà ṣe. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn kan ọba Adéníran Adéyẹmí kejì pé òun ló fún Bọ̀dé Thomas ní májèlé jẹ, lẹ́yìn tó rán lọ sí ọ̀run àrèmábọ̀. Ní wàràǹṣeṣà, wọ́n yọ ọ́ nípò, wọ́n lé e kúrò lórí oyè, wọ́n ní kó máa lọ sílùú Èkó. Ọba Adéyẹmí Adéníran kejì kò ṣí ẹsẹ̀ wọ ìlú Ọ̀yọ́ mọ́ láti ọdún 1954 títí di ọdún 1960 tí ó wàjà. Ó lo gbogbo ìṣẹ̀mí tó kù ní ìlú Èkó, níbi tí àwọn ẹbí, ará, ìgbìmọ̀ ṣàkóso àti àwọn ìsọ̀ǹgbé rẹ̀ tí ó wà lábẹ́ ẹ̀ máa ń bẹ̀ ẹ́ wò títí tí ó fi kú lọ́dún 1960. Ṣé ẹ̀ ń fi ọkàn bá ìtàn yìí bọ̀? Bí ẹ bá ń tẹ̀lé mi ká lọ ní ṣísẹ̀ntẹ̀lé, ẹ ti máa mọ̀ nípa àwọn ìrandíran ẹbí Adéyẹmí àti bí wọ́n ṣe tan mọ́ Ọ̀rànmíyàn. Ẹ jẹ́ á tẹ̀síwájú nípa ìrìn àjò Aláàfin Lamidi Adeyemi Keta kí ó tó gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí láti ìgbà náà títí tí ó fi jẹ́ ìpè Elédùà. Kí Aláàfin tó gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀, ó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé àwọn iléeṣẹ́ adíyelófò. Bẹ́ẹ̀ náà ni ó tún fẹ́ràn eré ẹ̀ṣẹ́ jíjà, ṣùgbọ́n ó ní láti fẹ̀yìntì kúrò nídìí ẹ̀ṣẹ́ jíjà ṣáájú ayẹyẹ ìgbadé rẹ̀ tí ó wáyé ní ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 1970. Aláàfin Lamidi Adeyemi Keta ni ẹni tó tẹ̀lé Aláàfin Gbádégẹṣin Ládìgbòlù kejì, ẹni tí ó lọ bá àwọn baba ńlá rẹ̀ ní ọdún 1970 ní déédéé òpin ogun abẹ́lé orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìjọba Colonel Robert Adéyínká Adébáyọ̀. Kò jẹ́ nǹkan ìyàlẹ́nu pé oríṣi ìgbésẹ̀, ìlànà àti ètò pẹ̀lú awuyewuye òun ló ṣáájú ìfàkalẹ̀ ọmọ oyè sípò Aláàfin ìlú Ọ̀yọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ jẹ tí wọ́n sì ń fẹ́ kó já mọ́ àwọn lọ́wọ́. Ní ìbámu pẹ̀lú àṣà àti ìlànà yíyan Aláàfin tuntun lẹ́yìn ìpapòdà Aláàfin Bello Gbádégẹṣin Ládìgbòlù, àwọn Ọ̀yọ́mèsì ránṣẹ́ sí Ọ̀rànlọ́lá tí wọ́n ń pè ní Bàbá Ìwó, ọmọ agboolé Alówólódù pé àsìkò tó fún o láti wá jẹ oyè Aláàfin ìlú Ọ̀yọ́. Lẹ́yìn ìpè àwọn Ọ̀yọ́mèsì, Ọ̀rànlọ́lá pè fún ìpàdé láàrin ìdílé ọba Alówólódù. Ó ṣàlàyé fún wọn nípa ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì. Lẹ́yìn náà ó dábàá pé kí wọ́n fa ọmọ rẹ̀ Sàǹdà Ládépò sílẹ̀. Gbogbo àwọn ẹbí Alówólódù gba àbá yìí wọlé yàtọ̀ sí bàbá Sàlámì Dúdú. Bàbá Sàlámì Dúdú dábàá pé kí wọ́n fa Aláàfin àná ọba Lamidi Adeyemi Keta kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè. Ìwádìí tí a ṣe fi yé wa pé
awuyewuye pọ̀ gan-an lórí ẹni tí ìdílé Alówólódù fẹ́ fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè sípò Aláàfin. Àríyànjiyàn yìí ti le débi pé àwọn ọmọ oyè oríṣi láti àwọn ìdílé ọba ńláńlá nílùú Ọ̀yọ́ náà di olùdíje sípò ọmọ oyè. Lára àwọn wọ̀nyí ni Àrẹ̀mọ Sanni Gbádégẹṣin, ọmọọba Ọlámìtí Àjàgbá, ọmọọba Àfọ̀njá Ìlàkà, olóògbé Lámìdí Adéyẹmí àti Àlàdé Ládépò. Lẹ́yìn gbogbo ètò, ìlànà àti àríyànjiyàn ọlọ́kan-ò-jọ̀kan, ọba Lámìdí Kẹta ni wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè sípò Aláàfin. Ó sì gbadé lọ́jọ́ 14 oṣù kínní ọdún 1971. Aláàfin Lámìdí Adéyẹmí Kẹta ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọba tí ó lágbára jùlọ tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ní ilẹ̀ Áfíríkà. Ọba Adéyẹmí káràmásìkì àwọn nǹkan tó rọ̀ mọ́ àṣà, ìṣe, ohun ìṣẹ̀ǹbáyé àmúyangàn mánigbàgbé ìlú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Aláàfin Lámìdí Adéyẹmí ní ìmọ̀ tó jinlẹ̀ nípa Ifá àti Ṣàngó. Àwọn èèyàn ń rí ọba Lámìdí Adéyẹmí Kẹta gẹ́gẹ́ bí aṣojú tààràtà àwọn òrìṣà Ifá àti Ṣàngó lórílẹ̀ ayé. Bákan náà ni Aláàfin Lámìdí Adéyẹmí Kẹta ní agbára nípasẹ̀ ìmọ̀ tó kún nípa àṣà, orin ìṣẹ̀ǹbáyé, òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́jọ́ kan láàrin onírúurú ìlànà ìsọdọmọ àti ìyàsímímọ́ ní àwọn ibi ìbọ̀rìṣà mímọ́ ẹ̀sìn àtijọ́ ti ilẹ̀ Yorùbá, òun ni ọba Adéyẹmí Kẹta ti ṣe àdéhùn pẹ̀lú àwọn baba ńlá ilẹ̀ Yorùbá pé òun yóò gbèjà ìran Yorùbá, òun máa dáàbò bo ìran Yorùbá. Bákan náà ni ó ṣàfikún ẹ̀ pé òun máa bu iyì kún àwọn ìlànà, àṣà, ìṣe àwọn èèyàn Yorùbá àti pé yóò jẹ́ àpẹẹrẹ rere jákèjádò àgbáńlá ayé. Ní ọdún 1975, General Murtala Ramat Mohammed fi ọba Adéyẹmí Kẹta sínú àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n jọ rin ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Mẹ́kà fún ìrìn àjò Hajj ní ọdún 1980. Lẹ́yìn ọdún mẹ́wàá tí Aláàfin Lámìdí Adéyẹmí Kẹta ti gorí oyè, wọ́n yan ọba Adéyẹmí Kẹta sí ipò gẹ́gẹ́ bí gíwá àgbà yunifásítì Usman Dan Fodio ní ìlú Sokoto, tí ó sì ṣe àkóso rẹ̀ títí di òpin ọdún 1992. Ní ọdún 1994, ọdún méjì lẹ́yìn náà, ààrẹ ológun ìgbà náà Ibrahim Badamasi Babangida fi Aláàfin Lámìdí Adéyẹmí Kẹta jẹ Amirul Hajj láti fi sàmì sí àwọn ètò oríṣiríṣi tí ó ń gùn lé, tí ó sì mú ìsọdọ̀kan Islam tàn kálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ní ọdún 2021, ààrẹ Muhammadu Buhari yàn án gẹ́gẹ́ bí gíwá àgbà fásitì Maiduguri. Pẹ̀lú ipò rẹ̀ lẹ́ka àṣà àti ìṣe ìṣẹ̀ǹbáyé, Aláàfin jẹ́ alága ìgbìmọ̀ àwọn ọba àti àwọn olóyè ní ìlú Ọ̀yọ́ títí di ọjọ́ 3 oṣù karùn-ún ọdún 2011, nígbà tí gómìnà tẹ́lẹ̀ Adébáyọ̀ Àlàó Àkàlà, tí ó ti di olóògbé báyìí, kéde pé ìjọba ìpínlẹ̀ náà ti ṣe òfin kan tí ó ṣe ìfilọ́lẹ̀ ọ́fíìsì alága ìgbìmọ̀ àwọn ọba àti ìjòyè tí yóò máa yí ipò náà ká láàrin Aláàfin ìlú Ọ̀yọ́, Olúbàdàn tìlú Ìbàdàn pẹ̀lú Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́. Bákan náà ní gbogbo sáà ìdarí àti ìṣèlú Aláàfin Lámìdí Adéyẹmí Kẹta kò sí wàhálà tàbí rògbòdìyàn kankan jákèjádò ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ náà ni ó tẹ̀síwájú láti ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ìbúra tí ó ṣe níwájú àwọn Ọ̀yọ́mèsì láti mú ayé rọrùn fún òun, aráalé rẹ̀, gbogbo àwọn èèyàn ìlú Ọ̀yọ́ wá sí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. Aláàfin Lámìdí Adéyẹmí Kẹta ni ó fẹ́ ìyàwó rẹ̀ àgbà, ayaba Abibat Adéyẹmí. Lẹ́yìn náà ni ó fẹ́ àwọn ìyàwó kékeré 12 tí wọ́n máa ń bá a lọ sóde. Àwọn ìyàwó kékeré rẹ̀ ni ayaba Ramat Adédayọ̀ Adéyẹmí, ayaba Mujidat Adéyẹmí, ayaba Rukayat Adéyẹmí, ayaba Fọláṣadé Adéyẹmí, ayaba Badirat Àjọkẹ́ Adéyẹmí, ayaba Memunat Ọmọ́wùnmí Adéyẹmí, ayaba Ọmọbọ́láńlé Adéyẹmí, ayaba Mojí Adéyẹmí, ayaba Àánú Olúwapọ̀ àti ayaba Dámilọ́lá. Wọn kì í ka ọmọ fọlọ́mọ o. Ikú bàbá Yèyé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ, bí ó tilẹ̀ jẹ́ pé òǹkà wọn kò dájú. Lẹ́yìn ètò ìsìnkú Aláàfin Lámìdí Adéyẹmí Kẹta, òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà, ikú bàbá Yèyé, ọmọ kú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Báṣọ̀run ti ìlú Ọ̀yọ́, olóyè Yusuf Akínadé Ayọ̀ọ́lá, ẹni tí ó jẹ́ olórí àwọn afọbajẹ nílùú náà tí wọ́n tún pè ní Ọ̀yọ́mèsì,
ni wọ́n gbé àkóso àti ìjọba ìṣèlú ìlú Ọ̀yọ́ lé lọ́wọ́ títí di àkókò tí wọ́n máa yan aláàfin mìíràn tó kájú òṣùwọ̀n sórí oyè. Títí di àkókò tá à ń sọ yìí, Báṣọ̀run ìlú Ọ̀yọ́ olóyè Yusuf Akínadé Ayọ̀ọ́lá òun ni ó ń tukọ̀ àkóso àti ìjọba ìṣèlú ìlú Ọ̀yọ́. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tẹ́ ẹ bá mi rìnrìn àjò. Ẹ ti mọ̀ ọ́ nípa ọba Lamidi Adeyemi Keta bí ó ṣe rìn títí tó fi lọ bá àwọn baba ńlá rẹ̀ ní ọdún 2022. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa ká lọ lórí ìkànnì Yorùbá Gidi TV. Àwa la máa wá, ẹ̀yin la ó máa bá. Ẹ máa like, ẹ máa comment, ẹ máa share. Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ó dìgbà kan náà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí. Subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi